Ẹ kú dédé àsìkò yìí o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, orúkọ mi ni Sharafadeen Odùkọ̀yà Aládò, alága olùdarí-iléeṣẹ́ Holy Peace Herbal Research Center táwa nílùú Abẹ́òkúta. Ohun tá a mú wá lénìí, òun náà ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àtẹ̀tẹ̀lẹ̀. Òun náà ni ẹ̀kọ́ nípa ewé àti egbò. Kí láǹfààní ewé àti egbò yìí? Èyí tí mo mú dání yìí, òun náà pè ní ewé má fọwọ́ kan mọ́ mi. Acanthus montanus, òun scientific name ẹ̀. Ó dáa púpọ̀ fún ìtọ́jú ara. Bọ̀ kí ló máa ń ṣiṣẹ́ fún? Ó máa ń ṣiṣẹ́ fún ọpọlọ, ó máa ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀, flow ẹ̀jẹ̀ lọ sí brain. Ó dẹ̀ máa ń jẹ́ kí ẹ̀jẹ̀, ó máa ń jẹ́ kí brain calm tí òfin máa dàyàn láàmú. Ẹ rí pé àwọn kan àtọ́kọ́ máa ń ní àìsàn àìlèsùn tí wọn ò ní lè sùn rárá. Àwọn kan àtọ́kọ́ ṣe ìbímọ tó máa ń ní àìsàn àìbísíwín tó yẹ pé wọ́n kàn máa ṣe wọ́n wọn ní lè sùn, ara wọn ò ní lélẹ̀. Ẹ jẹ́ ká lọ wá ewé má fọwọ́ kan mọ́ mi. Ewé má fọwọ́ kan mọ́ mi yìí ká bá ti gbó dáadáa, tàbí ní ẹ̀gún, á fi glove sọ́wọ́, á wá gbó, á wá extract omi inú ẹ̀. Omi yẹn la máa mix pẹ̀lú oyin gidi. Ẹnikẹ́ni yẹn máa mú láàárọ̀ lálẹ́ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run, brain ni á calm down, á dẹ̀ ní àlàáfíà. Ohun tá a ti ṣe ni, tá a ti rí àwọn èèyàn tó wá ń jẹ́rìí sí. Ohun tá a ti fún àwọn èèyàn ni, tá a ti rí àwọn èèyàn tó máa ń jẹ́rìí sí nípa ewé àti egbò ní iléeṣẹ́ Holy Peace Herbal Research Center táwa nílùú Abẹ́òkúta, ti iléeṣẹ́ bàbá Aládò. Ìwọ tí ó bá rí pé ara ẹ̀ ò kí ń lélẹ̀, ìwọ tó bá rí pé orí máa ń fọ́ ẹ ní gbogbo ìgbà, ìwọ tó rí pé ojú máa ń ro ẹ, tó bẹ̀rẹ̀ sí ní fọ́ ẹlòmíì, ojú ẹ̀ máa pọ́n kankan ni. Kí ló fà á ni pé orí fífọ́ yẹn ó ń sọ pé brain yẹn ò ṣiṣẹ́ dáadáa ni. Nípa ìwọ tó bá ti rí irú èyí, kàn sí iléeṣẹ́ wa kó wá gba àwọn ewé àti egbò tá a lè lò. Ṣé rí ewé má fọwọ́ kan mọ́ mi, báwo la ṣe máa dá mọ̀? Tó bá mọ ewé èékánná ẹkùn, òun àti ewé èékánná ẹkùn fẹ́ jọra wọn ni. Ṣùgbọ́n ewé má fọwọ́ kan mọ́ mi, ara ẹ̀ ní ẹ̀gún tiẹ̀ wà. Ṣùgbọ́n ewé èékánná ẹkùn tó ń pè ní cat's claw, òun inú stem ẹ̀ ní ẹ̀gún tiẹ̀ wà. Òun ni ìyàtọ̀ ara ní méjèèjì. Méjèèjì jẹ́ ewé tó lágbára púpọ̀. Ṣùgbọ́n fún èèyàn bá lè sùn, orí ń fọyàn ní gbogbo ìgbà, ìwọ ọ̀rẹ́ mi, jọ̀ọ́ lọ wá ewé má fọwọ́ kan mọ́ mi. Gbó míìsẹ̀ pẹ̀lú oyin gidi kẹ̀bẹ̀ sí máa mú láàárọ̀ àti lálẹ́. Fún ìmọ̀ràn nípa ewé àti egbò, fún àlàyé nípa ewé àti egbò, àbí fún ẹni tó fá ewé tó fẹ́ lò, tó ń wá ewé ọ̀dínà tó yẹ kó máa lọ fún ní fake, ẹ kọ̀ sí iléeṣẹ́ Holy Peace Herbal Research Center. Pàápàá àwọn tá a fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò. A wà ní nọ́mbà 4 Bàbá Aládò Close, Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣun nílùú Abẹ́òkúta. A ti ṣe àwọn oògùn ajáde ní oríṣiríṣi tẹ̀ máa rí àní pharmacy káàkiri. A ṣe Lego herbal mixture, a ṣe osconto capsule, a ṣe organic organ tó máa ń ṣiṣẹ́ fún hepatitis B, a ṣe alado therapy tó máa ń ṣe fún hypertension, a ṣe Lego blood purifier fún ìdọ̀tí inú ẹ̀jẹ̀ àtàwọn oògùn oríṣiríṣi. Ẹ máa rí oògùn ara nílẹ̀ Nàìjíríà níbí, ẹ rà lókè òkun. Nọ́mbà yìí kẹ́ ẹ pè fún àlàyé tàbí ìmọ̀ràn lórí àwọn àlàyé tá a ṣe tàbí pa àwọn ewé míì tó rú yín lójú tẹ́ mọ̀. Ẹ pè iléeṣẹ́ Holy Peace Herbal Research Center lórí nọ́mbà yìí 08028121088 tàbí 07031002744. Pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ọba, a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o.